وسلم. آمين. آمين. adúpẹ́ púpọ̀ fún Ọlọ́run. alhamdulillah. atọrọ ìkẹ́ àtìkẹ́ fún ọ̀gá wa ṣáájú wa Ànábì Muhammad. sallallahu alayhi wa sallam. Ọlọ́run bá wa kí Ànábì. àmín. Ọlọ́run bá wa kí Ànábì. àmín. wọ́n ní bàbá national mission kí wọ́n máa wọlé lẹ́yìn tí wọ́n ní ẹ mójútó àbáwọlé nì. Ọlọ́run adúpẹ́ fún ọ o. alhamdulillah. Allahu akbar. kódà àbọ̀ lè fún ọ̀wọ́ agbádá ìṣẹ̀ṣẹ̀ ẹ̀rín mi náà ló jẹ́ ọwọ́ agbádá lónìí òwe dákan ló fà á nìyí. àbọ̀ àkùnrin wa. gbogbo adájọ wà ní ìjókòólẹ̀ ẹ̀dá kan yóò dùn mọ́ mi yóò sì dùn mọ́ àwọn bàbá gbígbé ká farabalẹ̀. mo kí àwọn bàbá nínú ilé àwọn bàbá wa Khalifa. hafizahullahu wa ra'ah. àlékún àánú Ọlọ́run jẹ́ ọmọ ọbẹ̀ pẹ̀lú wọn. àmín. fún wọn ló pẹ̀lú okun ara tọ̀pọ̀lọpọ̀ àlàáfíà ara. àmín. ó sì ṣe àlékún tó sọ́nà àtàánù rẹ̀ fún wọn bó ti ṣe fáwọn tó ṣáájú. àmín ya Allah. Ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. mo kí gbogbo ẹ̀yin bàbá mi tẹ́ wà ní ìjókòólẹ̀. ìmọ̀ ibi tí ìbá tiẹ̀ ti gbé kíkì tẹ̀yìn tẹ̀ bẹ́ẹ̀ ń jòkó. àmì dákun mo kí gbogbo àwọn bàbá wa nínú ilé ní àyè. mo wá fi bàbá national mission àti gbogbo ti jẹ́ àwa àfa ọmọ kéwù bàbá. mo bá ní mo fi justice kí gbogbo inú ilé àwọn náà tó kéré sí afakumullah káwọn kan máa wá pé yọ wá gbé lágbájá jù wá lọ àmọ́ mo ti káwọn bàbá nínú ilé. Allah. àmọ́ ìlẹ̀ ń sojú gbogbo àwọn bàbá nísìn. lọ́wọ́ sàdárí yín pẹ́. àmín. mo kí gbogbo àṣàṣì láàrin gbogbo àdàbíyà gbogbo olólùfẹ́ bàbá sẹ́ni tá a torí ẹ̀jọ̀ kó nírọ̀lẹ́ yìí gbogbo alamọ̀ pé bàbá wa wọ́n papòdà ni. rahmatullah. bàbá fúnra wọn ti wá jèrè ìpapòdà bóòlù àwa tá a kù lẹ́yìn bàbá ó ṣe jèrè ìpapòdà bàbá. májèmọ́ àkọ́kọ́ nu tá a fi jèrè ìpapòdà bàbá oníkà farabalẹ̀. insha Allah. ẹlẹ́ẹ̀kejì májèmọ́ tá a fi jèrè ìpapòdà bàbá òun náà ní gbogbo ntọ́ bá lè jẹ́ ariwo ká má pariwo Ọlọ́run ní ká má gbé tóbi. Allahu akbar. Ọlọ́run ní ká má gbé tóbi. bàbá ti sọ májèmọ́ ni gbogbo wa lájọ sí rere. àmín. mo fẹ́ kíkì mi látọ̀dọ̀ bàbá wa lọ́lọ́ọ̀bá lórí àti gbogbo agbègbè rẹ̀. ṣé والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. أما بابا فضيلة الشيخ الخليفة شرف الدين سعد الدين أجارة أدام الله حياته. أدام الله حياته. àwọn ni wọ́n ń wọlé lọ́dọ̀ àwọn bàbá ni ẹ fi ọ̀nà alẹ̀ ẹ dákun ẹ fi ọ̀nà alẹ̀ ẹ fọ̀nà alẹ̀ Allah akbar pẹ̀lẹ́. bàbá wa lọ́lọ́ba lọ́rin àti gbogbo agbègbè rẹ̀ a kí wọn kí wọ́n kú aláfẹ́ra kù àwọn àlùfáà wa bàbá wa Àlàjí àgbà a kí gbogbo àwọn bàbá wa balógun èdè ni bàbá wa ń di àpẹ́ nítorí pé bàbá wa tí wọ́n lọ yìí ojú táwa fi ń wo òun kò rí bẹ́ẹ̀. ayyakumullah. àfa gbogbo ayé ni bàbá wa Khalifa tí wọ́n lọ nígbà tí wọ́n tà wá ńlá khilafa àwọn àgbàlagbà ló kọ Khalifa lẹ̀ mọ́ kìí ṣe Khalifa lọ sọ wọ́n déèyàn. ayyakumullah. kìí ṣe khilafa lọ sọ wọ́n déèyàn. bọ́bá ní bẹ́ẹ̀ akí bàbá wa máa gbà
أدام الله حياته rẹ̀ pé wọ́n kó ara fẹ́ra kù. أدام الله حياته bàbá àmọ́ màlẹ́ bàbá àmọ́ gàmbàrí àfa àràbànà. nǹkan mọ̀ àgbà mufasiru kínní mufasiru kejì àkí wọn pé wọ́n kó ara fẹ́ra kù bàbá wa làjẹ́ àgbà. وبكل موت هادم اللذات وتهيأ لبشر سوف يأتي. mo kí bàbá wa the pioneer grand cadi of Kwara State àti gbogbo council of ulama àti bàbá yìí jẹ́ kan nínú wọn àti wọn kó wọn kó ara fẹ́ra kù. وبكل موت هادم اللذات national media umma islamiyya لمشروع سوف يأتي wọn kó ara fẹ́ra kù. وتهيأ DSS old students مشروع سوف يأتي. àti wọn kó wọn kó ara fẹ́ra kù bàbá. الله form 1 ara àwọn tẹ́ fi sí bàbá ẹgbẹ́ ni. ذكور الموت هادم اللذات àti bàbá wa national president fún Ansar Islam Society of Nigeria. وتهيأ لمشروع. àti bàbá wa national president Ansar Islam fún gbogbo ayé ike wọn kó ara fẹ́ra kù. wọ́n kó ara fẹ́ra kù bàbá wa tó ṣe pé ilé wọn ni wọ́n máa dé sí. أكرمكم الله. bàbá prof wọn máa wọlé. وبكل موت bàbá professor Abdulrasheed na Allah. هادم اللذات وتهيأ لمشروع سوف يأتي. mo ti kí bàbá national president fún gbogbo Ansar Islam láyé. wọ́n wá kí bàbá wa national missioner fún gbogbo Ansar Islam láyé. ń kí yín lónìí nítorí pé ní ríra yín kí lọ́la. لا إله إلا الله. bàbá ń pè mí àwọn bàbá ní ń wá sẹ́ẹ̀ bínú àwọn bàbá lábàlọ́ látàárọ̀. Allahu Akbar ẹ kú lédè. وبكل موت هادم اللذات وتهيأ لمشروع سوف يأتي. national mission àti gbogbo youth Ansar Islam kò kí wọn pé àpò ara fẹ́ra kù. àwọn bàbá lọ́rùn wa wá bàbá lọ́rùn wa wá tọ́ ọlọ́run kó mú adúró lẹ́yìn wọn kọ́mọ́dé ẹ̀yìn wọn rú. آمين. mọ́tàrà ìyá wa màálì mọ́tò àgbà kí gbogbo obìnrin náà Ansar Islam àtàdàbí àyẹ́yẹ́ ẹ̀kú ara fẹ́ra kù ẹ̀kú àṣeyìndí bàbá wa ọlọ́run dákun bá wa kẹ́ wọn. آمين يا الله. bàbá wa chief imam Ansar Islam ti Ìlọrin branch tí ń jẹ́ headquarter kárí gbogbo ibi tí imam Ansar Islam wà láyé àti gbogbo branch Ansar Islam akira wa. mo kí national president al-Ittihad ad-Dawli lil Ma'ahid al-Adabiyya دخول الموت ọgbà yín lálejò bàbá prof. هادم اللذات bàbá prof mo gbà yín lálejò. وتهيأ لمشروع سوف يأتي. aláwọ̀ pẹ̀lú yín. وتهيأ لمشروع سوف يأتي. àríkè ọlọ́run ní ìdàrú. آمين. now رحمه الله. bàbá rí bẹ́ẹ̀ mo kí bàbá wa àgbà ẹbí sálà bàbá wa lè la adamallahu hayatahu ẹkú ara fẹ́ra kù bàbá wa àgbà jára ẹkú ara fẹ́ra kù bàbá wa àgbà mọ́mọ́ àlẹ́ àgbà ẹkú ara fẹ́ra kù bàbá wa lásẹ̀ ẹkú ara fẹ́ra kù àti gbogbo ẹ̀yin bàbá ọlọ́run dákun àfi bó ti tó nu ọ láàrin àfibì ọ bàbá kẹ́ bàbá pẹ̀lú àwọn tí wọ́n tara wọn jáde آمين يا الله. àti gbogbo àwọn tí wọ́n ṣe lọ́hùn pẹ̀lú wọn آمين. wàlá Nabi sallallahu alaihi wasallam. الله عليه وسلم. tẹ́lí bàbá wa dá torí wọn jókòó yìí كرمكم الله. àfa gbogbo ayé ni wọ́n
fi hàn wá pé lóòótọ́ àfa gbogbo ayé ni wọ́n. nítorí mo di president orílẹ̀-èdè tó fi sẹ́ẹ̀dì condolence message sí ẹbí àti àṣà Islam lápapọ̀. President Buhari àti àwọn náà pé wọ́n mọ̀ pé ìyá lọ láyé. Àkí gómìnà wa ń gbélé Kwara wọ́n mọ̀ pé ìyá lọ nínú ìlú àgbàfà lọ àkí wọn. Àkí former Senate President Senator Abubakar Bukola Saraki bàbá àdínní Ansar Islam wọ́n mọ̀ pé ìyá lọ nínú ìlú. Ọlọ́run dákun bá wa dúró ti gbogbo wọn. Olùkọ́ni ni máa ń tà hábì bàlá sáàtì wàtáyà ní máṣíwá ìsàwọ̀fẹ̀yàtì. Àfáà ni olùkúrí ni máa ń tà. Olùkọ́ni ni máa ń tà. Máa rántí ikú. Hábì bàlá sáàtì. Ìdàpọ̀ fàánẹ́bí bẹ̀ yìí, wọ́n sọ̀rọ̀. Ìtọ́ bá jẹ́ olójú sàláwà kìbárú. Allahu akbar. Kò lè bá àgbàládá. Olùkọ́ni ni máa ń tà. Ó kí bàbá wa àfáà àgbàtájù làdábì kí wọ́n kó àlejò. Allah. Mo kí bàbá wa àfáà àgbàtájù lùmọ́mẹ́ kí wọ́n kó àlejò. Allah. Mo kí bàbá wa alómọ́tà. Sheikh Musa Alfala alómọ́tà kí wọ́n kó àlejò ọmọ kéwù wọn. Allahu akbar. Ra'isul Muallimin. Mo kí bàbá wa àgbà ilé ìlà bàbá ọmọdé àná ẹ kú àlejò. Allahu akbar. Nígbà tẹ́yìn ń bẹ láyé Ajé Amadu lè pè wọ́n. Ẹ kú àlejò. Olùkọ́ni ni máa ń tà. Bàbá wa àgbà kọ̀ kági mufti ẹlẹ́ẹ̀kejì. Rahimahullahu ta'ala. Allahu ta'ala. Nígbà wọn kú àlejò. Bàbá tó bí bàbá wa gbó wá sí àgbáyé Sheikh Aminullah. Àwọn ìpìlẹ̀ àdàbíyà ni wọ́n ti ń gbà wọ́n lálejò. Olùkọ́ni ni máa ń tà. Hábì bàlá sáàtì. Bàbá wa Sheikh Alabi oníkìjì bá wọn kú àlejò. Wàtáyà. Bàbá wa Sheikh Ali Olúkádé wọn kú àlejò. Aṣọ́ra ìsànfàyàtì. Wọ́n á tún bàbá wa Khalifa àkọ́kọ́. Ẹ kú àlejò ọmọ ìyá yín. Allah. Bàbá wa Sultan Mufassiri. Bí wọ́n bá ríra ẹni, wọ́n tún máa ríra. Olùkọ́ni ni máa ń tà. Bàbá wa ní wá sí àgbáyé. Rahimahullahu ta'ala. Àfà bí yẹn bá tún kúnlẹ̀ fáfẹ́ yẹn ní láti kìyàmọ̀, wọ́n fi kúnlẹ̀ pàdé bàbá yìí. Olùkọ́ni ni máa ń tà. Hábì bàlá sáàtì wàtáyà ní máṣíwá ìsàwọ̀fẹ̀yàtì. Bàbá wa Sheikh Abdul Qadir Oníyẹ̀gí. Ẹ kú àlejò àfà yìí. Kírọ́mọkúnmọ́. Bàbá wa Lájì Ìsá Olódán. Ẹ kú àlejò àfà yìí. Olùkọ́ni ni máa ń tà. Bàbá wa Sheikh Àtàfígèrè. وتهيأ لمسرع سوف يأتي وتهيأ لمسرع سوف يأتي. Bàbá wa àgbàlagbà ìgbìdó wọn. Kú àlejò kan lára yín. Wàlíyì Ọlọ́run táwọn náà wá báyìí. Bàbá wa àgbàlagbà yìí. Ẹ kú àlejò kan lára àwọn yín, àwọn ará yín tí wọ́n wá báyìí. Bàbá Lágége. Ẹ kú àlejò. Wàlíyì Ọlọ́run tí wọ́n wá báyìí. ولكل موت عظم اللذات وتهيأ لمسرع سوف يأتي. Àfà gbogbo táǹkà yìí bá dá ẹ wò wọn. Bàbá wa General Abdulrasheed ti bàbá wa Alhaji àgbà. رحمه الله تعالى. Ẹ kú àmójúbọ ọmọ ìyá yín o. لكل موت Ìyàwó àgbáńlé ọ̀wá. Ẹ kú àlejò. عظم اللذات. Ìyàwó àgbàlábàtà. الله. Ẹ kú àlejò. وتهيأ
لمسرع سوف يأتي bàbá wa ṣe ìyá alágodi ẹkú àlejò wà níyọ tó wá báyìí. bàbá wa Abdullahi Kudus ní kọ̀rọ̀ ẹkú àlejò wòlíì Ọlọ́run tó wá báyìí. لمسرع سوف يأتي bàbá wa ṣe kìí Yusuf arọ́bà sí àgbà ẹkú àlejò wà níyọ Ọlọ́run tó wá báyìí. bàbá wa ṣe kìí Isa arọ́bà sí àgàkà ẹkú àlejò. اللذات وتعيا بمسرع سوف يأتي. bàbá Musaiduddin Ahmadu Sai bẹ́ẹ̀ lérí wọn kárí gbogbo àwọn tí ń náwó fàlàjì àgbà wọ́n fún wọn sí àṣà ìsìlámì gbogbo wọn tó bá ti lọ bẹ́ẹ̀ ẹkú àlejò bàbá wa láìwọlá. وذكور الموت afá dáadáa yìí أكرمكم الله. ìjókòó tó gbọdọ̀ fún wa lára balẹ̀ ó lára ìjókòó yìí. mo gba ìrìnà lọ́dọ̀ àfáà mi bàbá wa National Vision ọlọ́mọsà járí yín pẹ́. آمين. ẹnu bí ẹ bá rán mi mọ́ náà ní ìjẹmọ́ àfà fún ọ. وذكور الموت عاذب اللذات. afá àdàkùn ń bọ̀ náà. حياكم الله. bàbá wa yìí àfá gbogbo ayé ni wọ́n. نعم. mo kí bàbá wọn ní romarcas pé kó ara fẹ́ra kù àfá ńlá tó lọ nílọrin. nítorí pé àfá gbogbo ayé ni wọ́n. téèyàn bá tún bá ìgbésí ayé bọ̀ téèyàn bá ń bá ìgbésí ayé bọ̀ ẹlòmíì a máa bá ìgbésí ayé bọ̀ adé máa ń sì bí kàwọn Ọlọ́run fi yìí tún un sí. bá àyè tó dé yìí Ọlọ́run wá fi tún un sí. bàbá wa Alhaji àgbà ṣiṣẹ́ Ọlọ́run ó sì gbaṣẹ́ náà. Allahu Akbar. bàbá wa Alhaji àgbà ṣiṣẹ́ káwọn èèyàn kéwú kí wọ́n kàwé. alákọ̀wé wá yálé wọn kọ̀ wá bà wọ́n ló kọjẹ́. torí gbogbo bí bàbá wa yìí ti kéwú tó iṣẹ́ ìjọba ni wọ́n fi ṣe. nínú iṣẹ́ ìjọba àwọn àṣeyàn lè ṣe tọ́lọ́hún. ọ̀rọ̀ òun wá ta ọ ṣàyípadà orin màkóńdòrò. Naam. ọmọ pé kéwú lọ́yẹ̀ wá ká máa ké. òun nìkan ni màtábò sí ò lè wọ̀. àbòsí lọ́wọ́ wé ìwé báyé jẹ́. Kéwú lọ́yẹ̀ bá mi ọ̀gẹ́. òun ni màtábò sí ò lè wọ̀. àbòsí lọ́wọ́ wé ìwé báyé jẹ́. bàbá yìí lo ìgbésí ayé alákọ̀wé àmọ́ tí wọn ò bàjẹ́ nú ẹ̀. wọ́n sì bá àwọn tó bí wọn ò bá wọn ló pọ̀ jẹ́. hayatu wọn tíṣà hayatu wọn principal hayatu wọn pamsec hayatu wọn DG hayatu wọn commissioner. Allahu Akbar. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. A'udhu billahi minash shaitanir rajim. ẹ dábàá bá ń sẹ́kọ̀ọ́ bá lẹ́kọ̀ọ́ yìí. wọ́n ní iná sáré. كرمكم الله. kó láfi kùránì sí kálukú ṣe kátikàti. إذا سلسلت الأرض زلزالها. alákùnrin gbogbo ẹ̀yin gbogbo wa dájọ́ táwa níjòkólẹ̀ yìí oníjà ìbàdí ni wọ́n kọ fún yín. أكرمكم الله. àbájá ìbàdí ni ẹni tó kú òṣèré ibú àwa tá a kù lẹ́yìn àṣeríire. إذا سلسلت الأرض زلزالها. bàbá wa àjíire bá
bàbà ọlọ́run bá fi láyà balẹ̀ jù báyìí lọ. Àmín. ẹkú sí àná ọlọ́run ní jọ́ tí ilẹ̀ bá gbé bí bá ti ní òsè torí kò ti ní sèlè záàlà ha níta ní òsè mímì ta ní ó mì níjọ́ bá gbé mímì rẹ̀ níjọ́ bá gbé ilé. wọ́n kọ́ra jẹ́ tilẹ̀ àwọn ìbò àṣekọ́ ọ̀la. wọ́n kọ́ra jẹ́ tilẹ̀ àwọn ọ̀la gbogbo tó wọ nínú ilẹ̀ ọkọ̀ jáde. níta ń sẹ̀sẹ̀ ń wá lọ nínú ilẹ̀ tí wọ́n ń pè ní góòlù tí wọ́n ń pè ní fàdákà tí wọ́n ń pè ní gbá tí wọ́n ń pè láwù yóò kú jáde fún rẹ̀. wọ́n kọ́ra jẹ́ tilẹ̀ àwọn ìbò àṣekọ́ ọ̀la. bẹ́ẹ̀ náà làwọn òkè bá ti wọ̀ wọ́n pé wọ́n tóbi á hù wọn tìdítìdí lágbè wọn jáde. wọ́n kọ́ra jẹ́ tilẹ̀ àwọn ìbò àṣekọ́ ọ̀la. ọmọ nìyẹn ẹjọ́ náà tí ń bá ń sojú wọn wọ́n mọ̀ wá gbọ́ kálẹ̀ ní ìsánú kìyàmà kálukú lọ pé má là á nísìn tó mú bàbá wa àlífà lọ má là á nítorí ọmọ bàbá dáadáa. وقال الإنسان ما لها. má là á kí lè ṣe ẹlẹ́ tí lè ṣe báyìí. ayé kálukú wí áwù bẹ́ẹ̀ njọ́ náà àmà tí ń wí lónìí. Allah. mo sun ẹkún púpọ̀ kí n tó wáyé. ọwọ́ abẹ náà pé má jẹ́ n sunkún lójú agbódà kàsánù. nítorí pé bí èèyàn bá ń sọ wípé wọ́n ń kú lọ nítorí ilé alájí àgbà ilé wọn tó kú lọ nítorí ẹ̀. wa qala al-insanu ma laha. وقال الإنسان ما لها. يومئذ تحدث أخبارها. لأن ربك أوحى لها. gbogbo ẹ̀yin oníjó ní yawma idhin yasduru an-nas. يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم. ibi tí wọn ò dé ń jò ní inú. ليروا أعمالهم. ayé àwọn tẹ̀lé ọlọ́run bàbá ń fẹ́ kú láti mọ̀ wá. فمن ثقلت موازينه. ẹ bá ń ké e dákun. àwùwà ṣàtìwádìí. ومن ثقلت موازينه. ومن يعمل مثقال ذرة خيرا يره. ومن يعمل مثقال ذرة شرا يره. أكرمكم الله. ẹ dákun yóò wù mí àtúntà ní òkú nǹkan. àmọ́ náà wọ́n máa yè mí ìwà tí ń ti ṣe wá sí tí mo fẹ́ ṣe. mi ń jíṣẹ́ tí wọ́n rán mi ní àyín ni níta yìí ìta yìí. gbogbo aláti gbọ́ ní wàásì. ibẹ̀ màláíkà ọlọ́run méjì wọ́n pàdé ń sánmà ẹ̀ lẹ́ẹ̀kẹrin. أكرمكم الله. faman ya'mal mithqala. فمن يعمل مثقال ذرة خيرا يره. ومن يعمل مثقال ذرة شرا يره. wọ́n ní àwọn màláíkà méjì pàdé ń sánmà ẹ̀ lẹ́ẹ̀kẹrin. حياكم الله. ẹnì kíní dágbére fúnra wọn pé ọlọ́run rán mi ń ṣẹ́. ìkejì náà dágbére pé ọlọ́run rán mi ń ṣẹ́. wọ́n sọ bí tó jọ rán wọn fúnra wọn. bí màá ti ń sọ nísìlẹ̀ ẹ̀rántí nínú wá sí kọ́ mùsùlùmí wá ìzínà àpò wọn àti àgbáyé. رحمه الله تعالى. mo bá ti wí ọ̀ràn tí nísìn bàbá tí wọ́n sọ wá sí tó pọ̀ púpọ̀ láyé tí wọ́n tó sí kan tí wọ́n ń pé ẹgbọ́n tó wí tí wọ́n máa fi pè ránṣẹ́ sọmọlúwẹ̀. فمن يعمل مثقال ذرة خيرا يره. ومن يعمل مثقال ذرة شرا يره. ọwọ́ bẹ́ẹ̀ ọwọ́ òbíra wọn léèrè wọ́n ti sọ̀kalẹ̀. ọlọ́run rán mi ń sẹ́ ọlọ́run rán wọn náà ń sẹ́ tọ́ ọ̀dàbọ̀. ẹnìkan nínú wọn ọlọ́run wọn rán lọ lẹ́kàn. ẹni tí wọ́n rán lọ lè bá ọ wà lérí àárẹ̀. ọwọ́ bá onítọ̀ ọ̀hún lérí àárẹ̀. àárẹ̀ tí ń ṣe yìí o epo ló ní ìdí kọ́lá ó lè po wù ú ńlá. wọ́n wá ní ha epo ni òṣìṣẹ́ ńlẹ̀ yìí wọ́n wo gbogbo ilé wọn kò rí epo.
wọ́n lọ ilé kejì wọn ò lépo wọ́n délé kẹta wọn ò lépo wọ́n wá ń tojú bọ létí àlùkò ẹ̀dákun ẹ̀yọ́ ká lépo díẹ̀ kódà bá bá fi ra ná bá fi yọ ẹ̀dákun ẹ̀kún wa gbogbo òlu wọn ò lépo. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. wọ́n wá wá epo lọ ìlú kejì wọ́n tún dé ìlú kejì náà wọ́n ṣe wàhálà kí wọ́n tó rí fàríkà wọ́n wá rí díẹ̀ wọ́n rò díẹ̀ wọ́n wá ń gbé bọ̀ wá nígbà wọn gbé dé ọ̀dọ̀ rẹ̀ epo tó ló wù ú ńlá náà ní ẹ̀rí àbáríkà àrí wọ́n náwó epo kí wọ́n gbé epo fún un ọwọ́ tí ó pọ̀ wọ́n gbé ọba dèpo nù epo tí wọ́n ṣe wàhálà bá dànù. فمن يعمل مثقال ذرة خيرا يره. olùkálukú káwọlé ha tí wọ́n gbé wọ́n ṣe lọ́ba mẹ́kanlẹ̀ lọ́ba kú. ومن يعمل مثقال ذرة شرا يره. àkọ́fà náà bìbẹ̀ yẹn mọ̀jà ayà yìí ó lọ lẹ́nu yín lásán ẹ má ṣàyè bá wa ké. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. ọba mi kalẹ̀ bẹ́ẹ̀ ni nǹkan bóyá bó bá sì mú epo yìí ni bóyá bàbá rẹ̀ ọba sì yá bóyá kò bá sì là á káàsà irú èwo wá nìyí tọ́ màláíkà ni wọn ò mọ̀ pé mi ni mo dépo nù ntọ́nà ọ̀ràn mi ni pé kí n lè dépo náà nù kó má fi dẹnu ẹ̀. ẹlẹ́ẹ̀kejì أكرمكم ibi الله. tọ́lọ́run rán wọn náà sí òun tó ń wà lérí àárẹ̀ ọwọ́ ajúwe ọlẹ́jà kan ní wùwùn jẹ tútù ní sì ń wùwùn jẹ tó jẹ́ tó dò ha irú ẹja báyìí kò sí ní omi ilẹ̀ wa ní àyìn wọ́n ní ẹ̀lẹ́ bí àwọn létí ń pẹja kí wọ́n dẹdẹ rẹ̀ ní wù mí kí wọ́n dẹdẹ rẹ̀ ní wù mí. nígbà tí ẹ sọ̀rọ̀ tó ní tóun fẹ́ nì wọ́n mọ̀ sáré wa náà ni wọ́n wá ṣe wàhálà wọ́n wá ń wá ìjà wọ́n á lọ fún àwọn èèyàn tí ń dẹ́dù wọ́n fún wọn lówó káàkiri kẹ́ dákun bẹ́yìn lè bá rí wọ́n lè jà yí wọ́n lọ́dọ̀ wa ní àyìn. Allah. nígbà tí ó ṣe ẹnìkan nínú àwọn tí ń dẹ odò lọ́ba lẹ́jà yí gbénú àwọn rẹ̀ àti màláíkà tọ́lọ́run ránṣẹ́ ẹlẹ́ẹ̀kejì lọ́lọ́run pa láṣẹ wípé gbogbo bí yóò tẹ́jà rú ẹja báyìí bá wà máa lè rú wá rú sínú àwọn nínú ìlú yìí bí erin kọ́ sáré kó lè ṣe déédéé ẹ̀ wọ́n wá mẹ́jà yìí délé ọwọ́ àjẹjà ọjẹjà ogúnfẹ̀ ọba. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. الله أكبر. àwọn méjèèjì padà kú àbí ǹjẹ́ ẹ máa wò náà láti ẹ̀gbẹ́ yìí tí ò ní kó lá èyí tó wá rẹ̀ jàjẹ́ ń kọ́ kò yẹ kó kú ọ̀dà sáwàlà nìdájọ́ àbọ̀ lóhùn. àwọn màláíkà méjèèjì ọ̀rìn eléyìí kó lè dé kónù ìsọlọ́tọ̀ ọ̀rìn eléyìí kó lọ darí ẹja wá sí wọ́n ti rí pa kó lè bá rí jẹ wọ́n wá ṣiṣẹ́ tán wọ́n wá lọ pàdé sánmà kẹrin padà dédé àsìkò kan náà wọ́n pa rẹ̀ wọ́n wá kíra wọn salamu aleykum salam bá màláíkà ti kíra wọn torí wọn bá wí jù báwọn ẹ̀ máa pẹ́ sọ́sọ́jú mi súnmọ́ pé màláíkà fún wọn tó wọ́n ti kíra wọn. فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. wọ́n wá kíra wọn tán nígbà tá à ń lọ lẹ́ẹ̀kan èmi kà ń lọ ìwọ náà ń lọ ọ̀ṣọ́bí tó ń lọ
wọ́n ní òrìṣìírò tó lé àjíìbì sẹ́tọ́ lọ́wọ́ náà mi sẹ́tọ́ jọ mí lójú. ọjà mà pé ọkùnrin kan ẹ̀rí bí wọ́n ti ń sọ lọ́wọ́ màláìkà tí ń bẹ ń sẹ́mà kẹrin òun dúró tì wọ́n ń gbọ́. ọjà mà pé ọkùnrin kan ń sàárẹ̀ àwọn ẹlẹ́rìí sì ń sọ̀rọ̀ àlàáfíà fún ọwọ́ alẹ́ polo wọn mú ntọ́nà nítorí ẹ̀gbẹ́ mi dìde yà ẹni pé gbogbo bí wọ́n ti wò kún orí epo náà tó bí wọ́n ti wò kún orí epo náà tó kẹlẹ́ dànù iṣẹ́ ìmọ̀ lè dé pọnù ní lọ́lọ́run mi o. akramakumullah. ńgbà tẹ́lẹ̀ kejì ọmọ tó wọ́n máa sọ̀rọ̀ èyí tọ́nà ń rán mi ọmọ tó yàtọ̀ sí tiẹ̀ ẹni tọ́nà rí mi sínú àǹsà rẹ̀ ni ọwọ́ alẹ́gbẹ̀ẹ́ ni ń wù wọ́n jẹ ọlọ́wọ́ ni gbogbo bí odò tó bá wà kí n darí ẹja náà lọ bí odò tí wọ́n ti rí pa fún un oníṣẹ́ tí mo lọ ṣe nu o àmọ́ mo rí darí ó sì dàbí ẹni pé ẹrú ọlọ́run náà ọ̀rẹ́ jàjẹ́. Allahu Akbar. ó ti dẹ́pọ̀nù ti dẹ́pọ̀nù òun kò mẹ́ bẹ́ẹ̀ ni ó fún wa bó ti bá wọn ṣe fún ẹrẹ́jà pa ni wọ́n ti rí tán òun ti kò mẹ́. màláíkà tó dúró tí wọ́n wá ní aláàbí mi dáàlì ṣe sọ tí yóò yà yín lẹ́nu jù sórí bẹ́ẹ̀ kó tiẹ̀ ti dànù tán ẹni tó dépò rẹ̀ nù ó ti kú bí wọ́n ti fún tọ̀ ń bó ti darí ẹja sọ́dọ̀ ń jẹ ẹja tán ó ti kú. Allah. kí ni a wá ní ìtumọ̀ èyí tó lọ́wọ́ rán wa yìí. Allahu Akbar. àbáyé. faman ya'mal khayran yarahu wa man ya'mal mithqala dharratin sharran yarahu. ẹ̀yin náà wọ́n ti máa pẹ́ wọn tán wa lé gẹ́gẹ́ bá a bá jáde. mo wọ́n kò wá sílẹ̀ kí wọ́n ti sá wa lórùn bí ìbá ipá ń gbà lùbáríkà. gbogbo wa tá à ń jọ ń gbà ọlọ́run á sì lálùbáríkà ni. bàbá yẹ ọmọ níbi ìkọ́ lọ́dọ́rọ̀ tí ọkọ ìrìn yàrá wọn. bàbá làwọn mẹ́tẹ̀ẹ̀ta bá ń gbọ́ ohùn tọ́lọ́run fi ń sọ fún wa wípé ẹ̀fà àwọn oníwulẹ̀ kéwùrẹ́ nítorí àsìkò ẹ̀dá kẹ́ẹ̀nù yín ẹni àkọ́kọ́ tó fẹ́ mu epo mùmínì ni tó sin lọ́hùn ọwọ́ àsìn fá àwọn ọlọ́run gba ìbádà rẹ̀. Allahu Akbar. àmọ́ nínú ayé òun máa béèrè léyìí béèrè tọ̀hún béèrè léyìí béèrè tọ̀hún fún èyí ṣe é fún nítorí pé mo fẹ́ fún un lórí àkìyámà tó pọ̀. mo wá wò pé kí ni wọ́n ṣe tí ó dùn jù tẹ́mi rè sẹ́rí sọ́dọ̀ èmi ọlọ́run tán yányán ntọ́ fẹ́ nìkan yẹn ayé ọmọ wa gbà lẹ́nu ẹ̀. La ilaha illallah. Allah. ọ̀rẹ́ nìkejì ni wọ́n bàbá yín lásìkò kò sí ọlọ́run níjọ́ tí wọ́n ń bẹ bọ́bá náà wọ́n sílẹ̀ ènìyàn máa tó bọ́bá náà wọ́n sì tọ̀ ènìyàn máa tó bọ́bá sílẹ̀ ènìyàn bọ́ sí bọ́bá sì yí ènìyàn bọ́ sí. àmọ́ tẹ́mi ọlọ́run fẹ́ ni pé ìfẹ́ kọ́ jàre mi bí àlùkì yá mà pé nǹkan kan bẹ tí mo fún un tán láyé mo fẹ́ fún un tán mo fún un lẹ́jà. fọmọ yẹ ọmọ yìí mi sì kọ́ lọ́dọ́rọ̀ tí ọkọ ìrìn yàrá wọn. wọ́n yẹ ọmọ yìí mi sì kọ́ lọ́dọ́rọ̀ tí sharran yarahu. ẹ dábìí bá yorùbá rẹ ní Muhammad. tọ́ba dídé tọ̀ ẹ ṣeun bàbá wa tí wọ́n lọ mo lè fi ọ̀rọ̀ wọn wé àfa wa Hasan al-Basri. rahimahullah ta'ala. ẹ dákun torí àsìkò ní o èyí tí mo rárá rí wọn ó tó wà nínú ìjọ méjì lórí rédíò. owó ńlá ti lọ. nítorí pé wọ́n tó ń wá kí pé dáadáa àti kí gbogbo nǹkan pè ọ́ lọ́wọ́ tán yányán ro dáadáa. ìwọ́n tí nǹkan ò sì tẹ̀ lọ́wọ́ tán òun lé yìí òun fà yìí òun béèrè lé yìí dúpẹ́ fọlọ́hùn. níwọ̀n ìgbà tó o bá ti wà nínú ìsìláàmù tó ń rọ́lọ́hùn rẹ̀ sìn. àmọ́ ọ̀dọ́ wa ní pé àlẹ́ ń wò lé àfi kí n bá tọ́ba wù tọ́ba wù tọ́ba wù ó lè wí pé ọba bọ́ bá wù bọ́ bá sì wù ó lè má pè yín ọba. tọ́ba rí bẹ́ẹ̀ mo fi ọ̀rọ̀ bàbá wa tí wọ́n lọ yìí mo fi wé àfa wa Hasan al-Basri rahimahullahu ta'ala kéwú ò ti dùn yàn láàyè mọ́ kódà àwọn èèyàn sọ pé rahimahullahu ta'ala
رحمه الله تعالى ẹ̀wọ̀n tí bàbá national mission mẹ́mi láì dákẹ́ sọ́kọ̀ rahimahullahu ta'ala. رحمه الله تعالى wọ́n lọ bẹ́ẹ̀ lọ́dọ̀ àfa àwọn Hasan al-Basri wọ́n ní ma sirru zuhdika fi dunya kí làásìrì tó fi ráyé sá láyé kí ló fà á tó fi ráyé sá gbogbo nǹkan ò ní sí ọmọ ní àṣírí tó jẹ́ yòó ní tó tìyàn débẹ̀ tó fi wá dẹni ọ́ ráyé sá. wọ́n lọ wá ní alimtu bi anna rizqi lan ya'khudhahu ghayri fa atma'innu qalbi lahu. mo mọ̀ pé àsìkí mi ẹnìkan ò lè gbà á àsìkí mi ò lè jẹ́ tẹlòmíì. gbogbo wa pátákà bẹ ní àyín tí mo fi sọ pé wàlíyé Ọlọ́run la torí ẹ̀dọ̀ kólẹ̀ náà máa gbọ́ kọmíṣánná ìyẹn lè ṣe tí èsì rí ibú náà máa gbọ́ pamsec ìyẹn lè ṣe tí èsì rí ibú dg ìyẹn lè ṣe tí èsì rí ibú oríire tí wọ́n ṣe ń bẹ̀ ni wọ́n fi dẹni Ọlọ́run. الله شرفه بخمس بعد أن أعطاه خمسا زينة وتعطرا. àfàwà Hasan al-Basri rahimahullah wọ́n ní wọ́n mọ̀ kí á sì kí mi ẹni kò lè gbà. bàbá wa tí wọ́n lọ yìí ọmọ jẹ́ wá sí fún gbogbo ẹni tí gbogbo òṣìṣẹ́ ìjọba. bàbá wa Sheikh Ahmad Ọláìwọlá رحمه الله تعالى. àwọn nígbà táwọn ń jẹ́ gbajúmọ̀ alákọ̀wé alájà àgbà ní kódọ̀ tọ́pọ̀ bàbá sàwọn èèyàn lórí gan nígbà táwọn ń jẹ́ gbajúmọ̀ alákọ̀wé nígbà táwọn míì wà láwọn tí wọ́n kéwú tí wọ́n kàwé bàbá wa B.L. Yusuf ó kọ tí bẹ́ẹ̀ ni gbogbo ó kọ tó padà wá ní pé kálukú wá ṣe ìlígáwù rẹ̀ ó kọ fáàrí jọ́nà tí wọ́n fi ṣe fáàrí nù. B.L. Yusuf A.O. Kamal A.R. Salah A.A. Amin A.B. Salah. الله شرفه بخمس بعد أن أعطاه خمسا زينة وتعطرا. Bàbá máa ń sọ̀rọ̀ 1930, 1940, 1950 ọ̀sán àfáà tó dàbí àlàjì àgbà ń jọ́nà tẹ́bi tá a pa àlàjì àgbà ń bá wọn dùn kan. الله أكبر. Kò síjọ́ náà ni kò sí. الله شرفه Àdàbí àmú eléyìí lọ́wọ́ àdàbí àmú eléyìí lọ́wọ́ ọ̀gbá lọ́wọ́ èyí. بخمس بعد أن أعطاه خمسا زينة وتعطرا. Àfáà yìí, alimtu bi anna rizqi lan ya'khudhahu ghayri. Atma'innu qalbi lahu. Báyìí mo máa bá sì kí mi ẹnì kò lè gbà. Wọ́n wá ní Sálàdí Ọláìwọlá kò ní jẹ ọ̀jẹ́ni tí ó jẹ ọjẹ́. Báwọn sì gbà sílẹ̀ ìjọba tí wọ́n nù. الله Wọ́n gba èrú. Wọ́n gba bíráìbù. Wọ́n ṣe kọmíṣánná tó ga tòlótòló. الله شرفه بخمس بعد أن Ẹ̀yẹ́ lè ṣiṣẹ́ ìjọba tí ó fi rálì jẹ́ náà Ọlọ́run. Gbogbo ẹni tí ń bẹ́ẹ̀ ẹ̀kọ́ sí lára bàbá yìí. أعطاه خمسا زينة وتعطرا. Ìlú tá a wà yìí ìlú tí wọ́n máa tìyàn sí bí yóò ṣe rí ìbínú Ọlọ́run ni. Ìbínú Ọlọ́run ni wọ́n ń tìyàn sí wọ́n ti máa fọ Ọlọ́run lọ́wọ́. Nígbà tí wọ́n fi léyìn lẹ́nu wípé gbogbo ẹni wọ́n bá tò ní ẹ máa fún. Èèyàn wá bọ́ta wá tọ̀ gbogbo ẹni wọ́n bá ti gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá tò láà fún. Ó sì pẹ̀yìn dàtán láàdúgbò yín bá dé nítọ̀ my lord ọlọ́run bá pẹ̀lú ìtọ́mọ yín nì. Táwọn tí ń bẹ́ ń tà máa wá sọ pé kò ní dáa fún yín kò ní ṣe kíní kan ó ti gbé fún òun ti lọ. Yóò pẹ̀yìn dà kò ní bí ìjà yẹn bí èpè mọ́. Ìlú tí wọ́n ti kó báyẹn bí Ìlọrin mi ò rí rí. Wọ́n máa kó báyẹn Ìlọrin pọ̀. حياكم الله. Ìlọrin yóò gbé tọ́mà pé kò wọlé wá irú tí wọ́n ní wọn ò gbà lọ́ba wá. Tẹ̀sùbá ni ó sì fà wá. Yorùbá níbi ìtàgbé àbáyé. Láwà nínú ìpẹ́tẹ́kì níbi ìtàgbé àbáyé. Àsàlátù lọ́wọ́ akọ́kọ́ ṣe. Ọwọ́ apẹ̀tàn bàbá olúwẹ̀ wọ́n ń ṣàdúrà fún wọn. Kí tí wọ́n sì ní àgbà ló gbé wá. Wàláhì. Bàbá wa yìí nígbà wọn bẹ ń bí iṣẹ́ ìjọba ní gbogbo àyè tí èèyàn ti ràn yàn lọ́wọ́
tó bá ṣe fún ọmọ ẹni tí wọ́n mọ̀ rí lọ́ba ní nǹkan dá àwọn ni wọ́n ràn lọ́wọ́. Allahu Akbar. sáàtì ní tí wọ́n ń wá irú wọn là ní má lórílẹ̀‐èdè tó ti já sí pé olódò ní ríṣẹ́. ayé ń wá ṣe sùúrù kọ́ lọ́wọ́ ṣàánú wa ni. Àmín. tí ìwà ipá àlájá àgbà ti parí iṣẹ́ tí wọ́n náà wá bí ọlọ́run ìlọrin yẹn fojú rẹ̀ wúyàwó yẹn ọlọ́run làwọn ni ọlọ́run làwọn ni afẹ́ yìí Akramakumullah. gbogbo ẹni tẹ́ gbogbo àwọn tẹ́ bá máa gbọ́ ni wọ́n sọ pé òkú bàbá yìí yẹn sòkú àwọn àdàbíyà nìkan wọ́n yẹ sá àfa àtàwọn àdàbíyà nìkan àfa gbogbo ayé. Allahu sharrafahu bi khamsin ba'da a'tahu khamsan zinata ta'attura. ó fún wa ní nǹkan márùn-ún ó fi nǹkan márùn-ún ó fi sọ̀sọ́ ẹ̀. a'tahu rizqan ba'da faydi sakha'ihi. ó fún wa lásìkí nítorí kórí wọn lọ́lọ́rẹ̀ Allah. bí wọ́n ti lágbàá mọ́ gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ìjọba wàláhì bàbá náà máa tọrẹ. ومكانة بعد التواضع أكبرا. bàbá wa yìí wà ní pamsec àtìgbà wọn wà ní principal àtìgbà wọn wà ní pamsec àtìgbà wọn wà ní DG wọ́n tún ní pamsec ni wọ́n máa jẹ́ wọ́n tún ní ngọ̀ ya wọ́n yẹ wọ́n commissioner. الله أعطاه رزقا. kí ló kà kí ló mọ̀ kí ló jẹ́ àdúgbò yìí làwọn èèyàn wá dúódè wọn pé ẹ̀dúódè yẹ wà lọ́ba bẹ́ẹ̀ nínú ìwọ́n ní tèyí lọ family house nílé tó ìtọ́jú òbí rẹ̀ o sì lọ kí o. أعطاه رزقا بعد فيض سخائه. ẹnu yóò máa jẹ báyìí kéwú táwọn tó bí ọ̀dọ̀ ṣàánú wọn òwúlò nù. kéwú tó fi ṣàánú bàbá rẹ tó fi ṣàánú ìyá rẹ tí wọn ò fi rí ọ dámọ̀. nígbà tó bá dé sí bàbá Bàlájí àgbà bàbá àgbà yẹn. رحمه الله تعالى. bí bàbá yìí bí wọ́n bá wọlé tó bá ṣe déédéé ìgbà tí bàbá bá ṣe fún sáré bàbá yìí yóò gbé wọn èyí jọ́ máa ké wọ́n gbé ètò bá bá wọn. الله. èyí gbogbo tó bí ìgbẹ́ ló bá bá wọn bí wọ́n ṣe gáàní àwọn ni wọ́n tọ́jú wọn déédéé tó bá bá wọn bẹ̀. الله. bàbá màálọ́dún jẹ́rìí sí pé kódà wọ́n afọ́sọ Àlájí àgbà àgbàlagbà ara wọ́n máa fa ẹsẹ̀ bàbá الله. wọ́n máa bá bàbá fàṣẹ. أعطاه رزقا بعد فيض سخائه ومكانة بعد التواضع أكبرا. àtàwádù kéèyàn rẹ̀ rẹ̀ lẹ̀ wọ́n ní. ẹ̀yin bàbá Àlájí àgbà ni wọ́n jòkó wá sí gbogbo wa náà la mọ̀ bẹ́ẹ̀ ẹ̀yin bàbá báyìí ni wọ́n jòkó wọ́n ti láyé mbẹ̀. الله أكبر. kọ̀rọ̀kọ̀rọ̀ ni wọ́n sì gbà wọn ò ní gba gbangba wọlé. الله. wọ́n wà lọ́jọ́ kó lẹ́yìn bàbá àwa ṣe bí wọ́n ń ṣe ti bàbá tó bí wọn ni. àfà nígbà tí bàbá wa kàlífà àkọ́kọ́ tó di jẹta tí wọ́n tà wá là kìláfà àyè tí wọ́n ń jòkó lẹ́yìn Àlájí àgbà náà wọ́n lọ jòkó. الله. ṣé ìwé máa ń sọ̀yàn dàbà òun ni. àfà wọn ò pe bàbá wa kàlífà àkọ́kọ́ wọn ò pe wọ́n lẹ́gbọ̀n bàbá ni wọ́n ń pè wọ́n. ẹ lọ sọ́dọ̀ àlífà ní tí wọ́n bá wí èmi náà rí wọn lọ́la níjọ́ tí wọ́n yàn wọ́n mufti kódà àti ìwé láwà ní tí wọ́n tún pé ẹ lọ́dọ̀ mufti kí ni wọ́n jẹ́ kó gbà fọmọ ìyá rẹ̀. أعطاه رزقا بعد فيض سخائه ومكانة بعد التواضع أكبرا. أعطاه جاه àfà yìí dákun ọ̀sẹ̀ wọ̀nyá yìí. بعد حسن وقاري وليس بعد بساطة وقرى. bàbá tá a tọ́ níwájú pé ìwòlíì Ọlọ́run ni wọ́n o nítorí pé ilé Àlájí àgbà Ọlọ́run o الله. lẹ́yìn tí mo bá sìn ọdún tí mo sì tẹ̀lé Ànábì Muhammad صلى الله عليه وسلم. nínú ilé yìí ni wọ́n sìn tí wọ́n èkú. إن شاء الله. أعطاه جاه بعد حسن وقاره وليس بعد بساطة
kéékèèké táwọn àti tẹ̀lé kéwú abá àwọn àfa yìí abá bọ̀ ọ̀dá lẹ́nu wọn síra wọn pẹ̀lú wọn tí jọ ń jẹ́ ọmọ àlájẹ́ àgbà bàbá sultanu ń pe bàbá yìí ní bọ̀ọ̀dá níjẹ́ àpọ́nlé wà lójú wa níta yìí náà ni bí bàbá wa tí wọ́n lọ yìí bá bí wọ́n bá dé bí bàbá wa Ládéwọlé bá wá dé wọn bọ̀ọ̀dá àwọn wà dúró wọ́n máa wá agbábàdà bẹ́ẹ̀ ni lánàá mo dé ẹ̀sà tàlẹ́ bí ni ò ní wú Allahu Akbar. tani ò ní wù kọ́ ọmọ ó lè kéwú lọ́dọọrú wọn tani ò ní wù kọ́ ọmọ gbọ́dọ̀ ọrú wọn tani ò ní wù kọ́ ọmọ yọ yà bí irú wọn. àtà ilé máa bá khidmati ilé ilmi ikhlasa wa laysa liyazharu. bàbá wa tí wọ́n lọ yìí à ń gbọ́lé àǹtí mi ni wọ́n pè ya wálé ọ̀wá àǹtí mi àǹtí gbọ̀lẹ́dẹ́ Allahu Akbar. nígbà tí gbogbo wọn ò tí ì jọ dìyá di bàbá. Allah. ilé wakar ilé haya ilé tìjú ilé farabalẹ̀ ilé gbàfúrẹ́ ni. àtà ilé máa bá khidmati ilé ilmi ikhlasa wa laysa liyazhara. fọ́jọ́lẹ́ alájẹ́ àgbọ̀ bàjẹ́ láyéláyé ọlọ́run. ọlọ́wọ̀n dààmú yín lánàá kọ̀ dààmú yín jẹta kò ní dààmú nù. ẹ̀yin yá mi wọ́n lọ bẹ̀bẹ̀ àní ọ bẹ̀bẹ̀ kọ̀jẹ́ bẹ̀bẹ̀ ẹnìkan jẹ̀kúnlẹ̀ ṣebí kìfẹ́ ó lè máa lékún sí i ni. Allah akramakumullah. فلقد تولى الله أمركم ولا يكليكم وقد اصطفاكم معشرا. àmọ́ gbogbo tí kálukú bá ṣe ní ọ̀nà òfìpàdé ọlọ́run. ولكم لدينا علمة بل ذمة وكرامة جلت ولا تتصدر. ọwọ́ padà síbẹ̀. حياكم الله. bàbá wa Alhaji Àgbà rahimahullah. rahimahullah ta'ala. bàbá máa bí wọ́n ti tó láàrin ọmọ àtọmọ kéwú tí ó sì dàrú. bàbá wọ́n rí tó láàrin ọmọ bíbí àtọmọ kéwú tí ó sì dàrú lójú kò tó wá dàrú lẹ́yìn. yá ọlọ́ọ̀bẹ̀lì bẹ́ẹ̀ ti rí bírú àyùnà. ilé yóò ní bàjẹ́. ọ̀rẹ́ tẹ̀sí sọ́bí ọ̀jẹ̀mí lànà ọ̀fẹ́. ẹlẹ́kùn ẹ̀kọ́ ni akẹ́kọ̀ọ́ lára bàbá tó lọ yìí. sọ́bí ọ̀jẹ̀mí lànà ọ̀fẹ́. bàbá ìkéyìn ó fàtìyà yín sọmọdáké ètò tíra sílé bí ọba sí gbogbo àwọn nǹkan wọ̀nyí lára rẹ̀ àfà nígbà dákàdá ló kù sílé. Allah. bàbá wa Alhaji Àgbà wa lọ bàbá wa Khalifa àkọ́kọ́ mufti ẹlẹ́ẹ̀kẹta rahimahullahu ta'ala ọ̀dà ẹ jẹ́ kí n wí báyìí kọ́kọ́ wí. gbogbo wa tá a bá gbàgbé kó ní bàbá Alhaji Àgbà ti tún àlìjẹ́nnà kalẹ̀ fáwa báyìí. wọn bàbá níjọ́ tí bàbá wa pọ̀ kági jẹ mufti bàbá Khalifa ti wà ní Khalifa àwa lọ lé ọba ìyá yín ni bàbá pọ̀ kági gbà lọ lé ọba tẹ́tí mọ̀ yín bẹ́ẹ̀. àwa délé ọba wọn wá wé láwà nìkan bàbá ọba àlọ́ wá fún wọn ní mọ́tò open roof tí ó gbé wọn lọlé. bàbá wa Khalifa yìí wọ́n wá jòkó wá ju ọkọ̀ tí mufti jòkó kò pé wọ́n máa kí wọ́n bàbá mi ni. gbogbo wa náà àjọ sọ̀kalẹ̀ níyì ni bàbá wa gba akọ òkàgì nítorí ẹsẹ̀ àwọn nìkan ni wọ́n sọ̀kalẹ̀ wọ́n ṣàdúrà fún bàbá ńgbà tí wọ́n máa darí lọlé bàbá Khalifa sọ̀kalẹ̀
wọ́n tún wọnú mọ́tò ojú wa wọ́n tún tún mọ́tò wọ́n ta yẹn padà wọn ò pè wọ́n tó kàṣà bàbá tún àárín ọmọ bíbí àtọmọ akéwú wọ́n tún ṣe kò sí ń tẹ́lẹ̀ ṣe fún wọn tí ó dùn wá. àwọn tó bí yín òkú gbá má jẹ èèyàn wọ́n ti wù yẹn ṣe wá. Atako yín. Atasimo yín yányá. Afa yìí ọ̀kan lọ. Akramakumullah. Láàrin ọmọ kéwú àti ọmọ bíbí. Na'am. Wọ́n kàn sọ wá di fámìlì wọ́n sọ kálukú dọ̀kan náà. Kálukú wa mọ wọ rẹ̀. Àfa mi ń bàbá wa tí wọ́n lọ yìí pé bàbá wa ló Mọ́kà. Wọ́n tó fọ ọmọ wọn sọ́dọ̀ ọmọ kéwú. Àfa mi ń bàbá àlífà máa pé bàbá lè la. Ọ̀rọ̀ àwọn ni wọ́n lè bá lábẹ́kúta. Wọ́n lọ bẹ́ẹ̀ ní kankan. Àfa yìí. Èèyàn máa kẹ́kọ̀ọ́ lára àwọn ẹni Ọlọ́run ni ẹ bá kásíra àwọn ẹni Ọlọ́run abẹ́ ń gbọ́ra àwọn ẹni omi ó sì máa bọ́ lójú yẹn. Wọ́n máa alájí àgbà àwọn kí wọn yàrá Sùkúránì ó sì máa mú wọn bí wọ́n bá dákọ̀ èyí pọ̀. Nígbà tí bàbá wa lọ tán tí ẹ bá wá mú nǹkan kan wá bí abakumula ibi tá a lọ lọ́hùn wọ́n wá dáwọ́ alájí àgbà. Bàbá wa kàlífà alákọ̀ọ́kọ́ wọ́n wà fi síbẹ̀ wọ́n nàka fi síbẹ̀ èlò ní bẹ́ẹ̀ yìí báyìí kàá ṣe bẹ́ẹ̀ náà ní bẹ́ẹ̀ fi síbẹ̀ wọ́n wà torí wọn gbọ́dọ̀ ná ọ̀túnla ní mítìnì wa nǹkan aláàjì àgbà nǹkan gbogbo èmi àtàwọn àbúrò mi ní. Kese ìlàfà náà yẹ̀yẹ̀yẹ̀ gbogbo yẹn gbà. Kákẹ́kọ̀ọ́ ń bẹ̀ ní o. Ya ahla ahli bayti. Bàbá ọ̀kan wá tún ṣẹlẹ̀. Bàbá. Nígbà tí bàbá tàrẹ́ yìí tẹ́lẹ̀ ìlàfà. Allahu Akbar. Bàbá wa fún Òṣogbo Sheikh Mustapha Ajísafẹ́ Rahima Ullah àwọn àgbà ọmọ kéwù bàbá ni wọ́n. Bàbá náà wá sí wọ́ọ̀sẹ́ Arẹ́gbẹ́ṣọlá ló sòkú wọn. Àwa lọ stadium ni wọ́n fi jòkó sí wọ́n wá fi mí sókè wọ́n bá wá recognize mi bí aṣojú Àlàjí àgbà. Allah. Kódà Allahu Akbar àlùbáríkà bàbá wọ́n pọ̀ mi lẹ́jọ́ náà púpọ̀ wọ́n tún wá tẹ̀kẹ̀ dákun àwọn League of Imam and Alfa gbogbo South West ní ń ṣètò ní o ẹ dákun àbá fọ̀rọ̀ lọ́yìn o ẹ kú ìdòkó o nísàwọn ọ̀rẹ́ mi èmi yẹ̀wùyẹ̀wù tọ́jú pé mo tún kó bàtà lọ́wọ́ pẹ̀lú àwọn kan tó gbà lọ́wọ́ mi ní ẹ̀ bá bẹ̀rẹ̀ lákó bàtà oró yìí yẹ tí mo tó gbà lọ́wọ́ ẹ̀ ọba dàbí ọ̀rọ̀ lè kó bàtà ọba lọ mo fẹ́ jà kó bàtà rẹ̀ wọ́n fi gbájú gbà lọ́wọ́ olúwẹ̀. Akramakumullah. Nígbà wọn máa ṣètò wọ́n wá ní bàbá wa Àlàjí àgbà láti lọ rí ọba jẹ́ 50,000 wọ́n wá ní kún mú bá mi bí mọ́ wà kódà Ọlọ́run pẹ̀lú yín o àjíṣẹ́ fáwọn bàbá à ń bọ̀ tààrà wọ́n bá yàjí àwì àfàgùnmùlà Òṣogbo tá a lọ èmi lọ tèmi ní àmọ́ náà sàpọ́nlé yín bẹ́ẹ̀ pẹ̀lú pé wọ́n ti níran kan pẹ́ wàá pẹ́ rán wa wá kùn pàdé ilé pàmò dàmọ́ èyí náà lè rán wa wá hùn èyí tí wọ́n mú wa fún tọ́ni Fàlàjí àgbà ni. Allah. Wọ́n ní nǹkan yín ni wọ́n ní wọ́n ní nígbà wọ́n bẹ́ẹ̀ dúró Fàlàjí àgbà ni wọ́n wá kọ́ bọ àpò ara wọn wọ́n wá yọ 5,000 wọ́n ní wọ́n náà gbà
tó kú sí tiẹ̀ nu àkókò mà pọ̀ lọ ẹ dákun àdúrà rẹ̀ ṣe fún bàbá wọn nítorí léyìí n ò gbọdọ̀ mú ń bẹ̀ owó àwọn yòókù mi ní. ẹ wọlé ẹ wọlé níbi. Bàbá wa gba national mission àwọn sọmọ wọn jù bẹ́ẹ̀ lọ wọn mọ̀ nípa wọn jù bẹ́ẹ̀ lọ fà ẹ dákun jẹ mọ́ ẹ mọ̀ kéde àkíyèsí ba ẹ wo bí kéwù ti wá dà ẹ wo bí kéwù ti pọ̀ bẹ́ẹ̀ bá dáàrin àwùjọ mi tó sì wo ti ń ṣẹlẹ̀ ó sì fẹ́ bí ìgbà tó kó wọn mọ̀ jò ń kéwù èyí ọ̀fẹ́ lè sáré harun gbọ̀n lọ́bi abá bọ́sọ́ lágbà àwọn eléré ibú àfáà náà nù àwọn eléré ibú àfáà nù ìlòkulò náà da bójú wọn ti pọ́n nù ẹni tí ó sì mú títọ́ lọ́mú lójú pípa ń bẹ. ẹlòmí ò mú tí àfẹ́fẹ́ kẹlẹ́ ni tó rí báyìí ọmọ fi. àtọ̀ àdámọ̀ ẹlòmíì ni bí bá nìkan máa fi. kọ́ máa fi ọtí kọ́. alólùsì wọ́n ti yó. ẹ̀yọ́ ẹ̀wọlé wọ́n kiri tó bá. ìwọ́fẹ̀ ìyá yàrá bí àlọ́ ló. afẹ́ yìí. àgbẹ̀wò fún wọn. kékeré pé bóòlù kérí. ọ̀la ọ̀la ìbẹ́ẹ̀tì kúrò ayọ̀dẹ̀ wọlé tẹ̀síbì sọ́bì ayẹ̀mí lẹ́ọ̀fà. bàbá wa tí wọ́n lọ yìí wọ́n gbogbo gbèsè ayé wọn. oyè kìláfà ọlọ́run làbọ̀ wọn lọ́rùn túláàsì ni torí wọ́n sọ lẹ́nu ara wọn pé pé wọ́n rán kan ẹ̀ àbúrò tí èrò kú sẹ́gbọ́n ẹ̀gbọ́n tí èrò kú sábúrò wọ́n rán kan ẹ̀ Allah wọ́n ìran kan ẹ̀ ikú àlífà dààmú wọn púpọ̀ ikú àlífà gbà dààmú wọn púpọ̀ torí wọ́n níran kan ẹ̀. ọ̀làkọ́dé tẹ̀wálé lọ́rùn. wàfà inú tí mo rí lè mọ̀ tọ́lọ̀ ń ṣe lára bàbá gbogbo wa la mọ̀ pé bàbá Imam Sultan rahimahullahu ta'ala rahimahullahu ta'ala alákìtìyàn ẹ̀sìn ni wọ́n sàṣà sílámì tí ń bẹ tí wọ́n ń sàṣà sílámì bẹ́ẹ̀ làwọn náà tún dá tí wọ́n lẹ̀ kàn fi ń ṣiṣẹ́ ọlọ́run ní gbogbo 1980 81 82 bàbá ni ó sì máa sọ tẹlifíṣàn Ahmed Didat fún wa ní Táíwò wọ́n fèsì ká sọ wípé ká fi Báíbù àti Al-Qur'ani ìfẹ́ǹfẹ́ comparative kọ́ wọ́n kúndùn rẹ̀ púpọ̀ ńgbọ̀ ya wọ́n tó gbé akó Táíwò àtúntẹ̀lé wọn lágbó ọba wọ́n ti dáwà tí wọn náà lọ láfi jọ bàbá tó bí wọn wọn ò jòkó ti pé báyìí bàbá mi rí. Allahu Akbar. bàbá wa táwọn ń ṣe táàbù ni wọ́n jòkó lónìí àwọn ni wọ́n dá sọ́bìtì lẹ̀. Hayyakumullah. of Muslim organizations gbogbo ayé ló mọ̀ wọ́n gbogbo ayé wazirul muslimina fi biladi Yorùbá Edo and Delta bàbá wa àgbà Adékílékún ẹ̀rọ ọmọ fọ̀nálẹ̀ mọ́kà wọn wọlé o mọ́kà wọn wọlé mọ́dàgbòrú o. ẹ̀rì wọn lọ kí bàbá wa Khalifa nínú ilé ẹ̀fọ́ náà lẹ̀ bá. Akramakumullah. ẹ̀rí gbogbo ayé lọ́mọ bàbá wa tí wọ́n lọ yìí nítorí bá fi wọ jàlábíà náà bá dé fìlà wọ́n ní kí ló kọ̀ rẹ ní ìwọ lọ́ọ́ máa dá ọkọ̀ rẹ fúnra rẹ bọ́ bá jẹ́ ìtọ́ yábùdù ni wọ́n lọ yábùdù kó bẹ́ẹ̀ wọ́n ní Abdulrazak ní ọ̀wá dé fìlà Rasaki ni ọ́. Allah. Èdè ìwọ̀n ìdákọ̀ búrọ́ọ̀fù ni ọlọ́run ló lè dòdò yára tí kò kọ̀ mí ní kí n dá ó kọ̀ yín lọ́kọ̀ wá sí mi lọ́rùn. Yá ọ̀la rẹ̀ lè bá
ọmọ ní ẹ̀sìn ká fi wà àti ṣe sí ká fi pèèyàn sójú ọ̀nà ẹ̀sìn wọ́n mú oníṣẹ́ ní gbogbo àyè tí wọ́n bí lọ́ngì sí ni. ولتصبروا صبرا جميلا أوفرا. wọ́n bá ṣiṣẹ́ ìjọba tí wọn ò níran kan fáwọn di kọmíṣánná wọ́n máa ń dáko wọ́n máa dá oko tí wọ́n dá oko dáadáa dáadáa mẹkanáìsì ọ̀dà wọ́n lóko ní oko wọn ńláńlá lóko wọn ńlá jìkí àti ní mègídá kò sí nǹkan kan ju wípé ìní jẹ tọ́lọ́hún ọ̀fẹ́ lọ. Allahu Akbar. ìní jẹ ntọ́lọ́hún ọ̀fẹ́ ẹ dàpọ̀ gbogbo àwa tá a kéwù afáwa Hasan al-Basri Baba. wọ́n ní alimtu bi anna amali la yaqumu bihi ghayri fashtagaltu bihi. mo mọ̀ pé iṣẹ́ mi ẹnìkan ò lè bá ń ṣe iṣẹ́ tí fìrí ìyọnu Ọlọ́run ẹnìkan ò lè bá mi ṣe. bóyá gbajúmọ̀ ni wọ́n fi wọ́n fọ̀rọ̀ bàbá wa yìí wé wọn. wọ́n gbajúmọ̀ àṣà ìsìlámù kìí ṣe torí oyè òjòyè mẹ́. tí wọ́n bá ti láṣà ìsìlámù fẹ́ gba àlejò wọ́n ṣẹ̀ṣà àwọn kan ṣẹ̀ṣà akọ́dọ̀ wọn làwọn òde sí ni níjọ́ mẹ́rin báyìí wọ́n máa jẹun wọn ni. bẹ́ẹ̀ wá ni wọ́n máa ná owó àpò ara pé àwọn kan lọ kínní àwọn kan lọ bí báyìí lọ́dà tèmi nínì ẹ̀ wá gbà. wọ́n láwọn lọ kí fámìlì kàwé agáka nígbà tí bàbá wọn kú wọ́n wá bá mi mbẹ̀ àgbà wọlé wọ́n wá ṣàdúrà. Akramakumullah. àwọn olóòkú wá fún 100,000 sówó àdúrà Baba. àti alukurani 20 kurani 20 bàbá wa ní alukunla Akramakumullah. ó yé mi mọ̀mọ́jú afa yìí Akramakumullah. àwọn fámìlì kàwé agága wá fún wa 100,000 pé owó àdúrà tí bàbá ṣe owó àdúrà àti kùránì 20 bàbá wa ní ọ̀yísùn bísà ajá brazil ẹ̀yọ 60,000 kọ́mọ làpò yunifásitì nínú 100 20,000 ẹ̀pin méjì ẹ̀fàdùn àgbà tó darí ètò nílàjì gbogbo àwọn ọmọkùnrin tó rán tẹ̀lé wa wọlé yìí kọ́ bá wa pín 10,000 fún wọn. ajá brazil kàtẹ́yìn tẹ̀lé ẹ̀yin náà mú 20 ọmọ gàgán mẹ́. Allah. 100 wọn mú gàgán mẹ́. èmi máa bá Kùránì lọlé ọ̀dọ́ wọ́jọ́ kejì. abadélé wọn ibẹ̀ àwọn tó wá lè pín fún wọn kí ni wọ́n tún ní kẹ́ ẹ mú bẹ̀ ni kẹ́ ẹ mú bẹ̀ ni ẹ lè pín fún wọn. ọ̀dà pọ̀sẹ̀ yẹ ọ̀kan ọ̀dà ẹ fi kan lẹ̀ fún mi. Allahu Akbar. bàbá gbogbo nǹkan ní ń bu sílé tiẹ̀ gbogbo nǹkan ní ń bàjẹ́ gbogbo nǹkan ní ń dọ̀tí. obì ẹlòmíì fún mọ́ ní ẹ̀. Gbàdá kìyàmà. Gbogbo tí bàbá mi gbàdá kìyàmà wọ́n ti tó ká. Ọlọ́run bá wa kẹ́ wọn bá wa kẹ́ wọn. Hasan al-Basri rahimahullah. Ẹlẹ́gẹ̀dá. قل علمت بأن الله مطلع علي فاستحييت أن أقابله على المعصية. لا إله إلا الله. لا إله إلا الله. ẹ dákun gbogbo tá a fi ń ròyìn wọ̀nyí pátá lóòótọ́ lillahil kamal Ọlọ́run lọ́ba tó pé tán. àmọ́ gbogbo tá a wí yìí ẹnìkan wá fẹjọ́ wọn sùn alájí àgbà pé wọ́n jẹ ayé. ayé yìí ó kéyìn ó kéyìn. odidi kọmísánná odidi bámsẹ ẹnìkan wá fẹjọ́ wọn sùn alájí àgbà pé ẹ kìlọ̀ fún. Ya Rabbana. Alimtu anna Allah mutalihun alayya àmọ́
mí nípa ọ̀rọ̀ àti ní gbangba pásítà hayaitu àná òkọ́ ibìdá hu àrẹ màá sí ya ìfẹ́ fẹsẹ̀ pàdé ọlọ́run. Allahu akbar. wọ́n wá lé gbogbo nǹkan jìnnà bẹ́ẹ̀ bá ti lé owó wọ́n wá fẹ́ ẹ má lọ́ọ́ pín bẹ́ẹ̀ bá lélẹ̀ yìí títí tí wọ́n fi sí wọn sẹ́yìn yìí wọn èdè wà kó gbà tí wọ́n bẹ̀rẹ̀ sèṣì fowó sí wọn lápò wọn pọ̀ bí wọ́n bá délé ní fáwọn tí wọ́n tẹ̀lé wọn. Allah. wọ́n sàn mo ti fẹ́ pàdé ọlọ́run. Ya Rabbana Ahmada wa Safiyana wa Kamalana wa Sikil Jami'al Kawthara. Wa alimtu anna al-mawta yantaziruni. Mo mọ̀ pé kún retí mi. Fa'adatu lahu zada li liqa'illah. Allah. Mo wá àdàtú zada li liqa'illah. Mo palẹ̀ mọ́ pé yín pàdé ọlọ́run. Kálukọ́ palẹ̀ mọ́ pé wọ́n pàdé ọlọ́run. Òṣìmálì bí mi ti fi ká. Àfa gbogbo ẹ dákun mo sọ fáwọn ọmọ tèmi tí mo bínú mo sọ fáwọn ọmọ kéwù mi. Gbogbo orin tí jẹ́ bẹ́ẹ̀ nìkan kọrin àti ọlọ́dún rẹ̀ má bàa wọn kọ́ láyé. Gbogbo ẹni tí bá máa ṣe ọlọ́dún tàbí máa kọrin bú yìí dà bá gbà. Allah. Kìí dà bá gbà. Kìí dà bá gbà. Níbo ni ó ti níbo ni sáǹpù kí ni ó fi ṣe? Ẹ̀yin ọmọ òwúrú orin tí mi gbọ́ àbá alágbájá ń jọ sí ni sọ́wádùn wí ni. Níjọ́ tó bá sọ́kó tó wá orin tí mo kọ́ ni. Níjọ́ bá lọ́ní wà ń sáré orin tí mo kọ́ ni. Òun ló ṣe fi hàn. Allahu akbar. Gbogbo tí wọ́n bá sì máa fi ròyìn èèyàn láyé tó bá ti jẹ́ tó le èèyàn ní dàbá àgbà. Gbogbo náà. Àbá ẹkùnù ìbọn èèyàn fọ́ o. Òṣìmálì bí ló ti fi ká àtàlì bí wàhálà rò. Àdìmẹ́lẹ́ ìfìrìdá ọ̀sàsálà mẹ́sàrà. وانصر خليفتنا الجديد وقل له سندا وسدد عمره كي ينصر وارفع إلى أعلى العلا أدبية الشيخ اللبيب بلا مرى أدبية الشيخ اللبيب بلا مرى فإلى أعلى العلا أدبية وارفع إلى أعلى العلا أدبية الشيخ اللبيب بلا مرى أدبية الشيخ اللبيب بلا مرى. Ọlọ́run bá kí àwọn bàbá, Ọlọ́run bá kí àfáàgbà, Ọlọ́run kí àwọn bàbá wa, Khalifa àkọ́kọ́. Gbogbo àwọn ìyá wa tí wọ́n ṣẹ̀ wọ́n lẹ̀. Ọlọ́run bá kẹ́gun wọn lápapọ̀. Tó ti lọ ṣáájú wọn. Ọlọ́run bá kẹ́gun wọn lápapọ̀. Tó tọ́ lọ lé Àlàájì àgbà pátá. Ẹni ọ̀fọ̀ méke lọ. Ẹni ọ̀fọ̀ àgbàlagbà lọ. Bá kẹ́gun wọn lápapọ̀. Bismillah kúlú wallah. الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد آمين. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحابه وسلم. àfáàgbà àlékún àánú Ọlọ́run àlékún ìtọ́sọ́nà Ọlọ́run jẹ́ ó máa wà pẹ̀lú yín gbogbo ìgbà. آمين. ẹ rí báyìí inna lil muttaqina mafasa Ọlọ́run wí bẹ́ẹ̀ ó wá ní jazā'an wifāqa Ọlọ́run ò ní í ṣẹ̀dá kẹlẹ́sẹ̀ láyé
àyàfi kó ṣe déédéé ní tó bá ṣe lóore láyé. Allahu akbar. wa an laysa lil insani illa ma sa'a wa anna sa'yahu sawfa yura. àwọn òsínú àwọn jàmáà tí wọ́n gbọ́ kẹ́wúlá gbọ́yé sódì àti gbọ́ pọ̀lọpọ̀ ọ̀rọ̀ látàná bí bàbá tó kú. ìgbàgbọ́ wa sí bàbá Aláàjì Àgbà ẹnìkan kan ò lè yí padà li'annahu ala al-haqqi. bàbá òfin gbàgbọ́ kan nù mélòó la fẹ́ kà mélòó la fẹ́ sọ jàsá àwọn ìfakọ̀. Ọlọ́run máa fi sẹ̀san fún wọn àwọn ẹni ire àwọn ọmọ akéwu wọn àwọn ọmọ wọn àwọn jàmá wọn jàsá àwọn ìfakọ̀. èyí tẹ́ wí yìí kì í ṣàkọ́wí yìí nìyí. Ọlọ́run ní fi àsọgbẹ̀yìn fún idájọ́ lóko náà. báwa bá ń gbọ́n gbogbo èyí tẹ́ ń jà fún àwa inú wa sì máa dùn ẹ sì máa pa wá lẹ́kún á máa sunkún sínú bí Ọlọ́run o àmọ̀dúpẹ́ o tọ́lọ́run tó tò yín mọ́ wa. ẹni tó gọ̀jù láyé lẹ́yìn tí wọ́n mú bàbá rẹ̀ tó wá ní máa gún òṣó ní ṣèkísà. níbo làbá kú sí nítorí kí làá fi bímọ. ayé yìí ní bàjẹ́ láyé lógo Ọlọ́run. Àmín. ayé yìí ní tọ̀ láyé lógo Ọlọ́run. Àmín. fún bàbá wa national missioner mo fi bẹ̀ Ọlọ́run fún yín. mo fi gbogbo àwọn àlàyé Ọlọ́run tí wọ́n bẹ̀ ń kàlẹ̀ mo fi bẹ̀ Ọlọ́run fún yín. mo fà Aláàjì Àgbà tó jẹ́ wípé rahimahullah tó ṣe wípé kọ̀ọ̀kọ̀ wọn ní gbangba wọn ní kọ̀ọ̀kọ̀ wọn. ẹ wọ̀rọ̀ gbogbo tí wọ́n sọ kò sí lọ́nù ẹ̀. Ọlọ́run dákun kó lọ jà àfààní rẹ̀ àfi bì ọ́. bí bàbá wa parí àdúrà fún yàn wọ́n sọ yí pé Ọlọ́run o ìdáyàtọ̀ Ọlọ́run Ọlọ́run wà pẹ̀lú yín. Àmín. ìdáyàtọ̀ Ọlọ́run wà pẹ̀lú yín. Àmín. bàbá pọ̀ púpọ̀ nínú ọmọ àlùbáríkà bàbá àti mọ bàbá àmọ́ ètò gbogbo ẹ̀ bákan náà ni. bàbá tí ń sọ̀rọ̀ ọ̀bọ̀ nígbà táyọ̀ tí ò tí ì dá kankan mọ̀ tó fi wá dùn ní ìwọ̀n aṣerédé òní lọ́la kò ní yàtọ̀ lóko Ọlọ́run. Àmín. àfàlùbáríkà bàbá Aláàjì Àgbà àfibẹ́lọ́ fún yín àfa àgbà àfibẹ́lọ́ fún yín àdàbíyàtún àbàdíyàtún ní tájìnà أدبيتهم أبدية من شيخنا تاج الأدب أدبية أبدية من شيخنا تاج الأدب bóyá láti wá dùn tó mo tún wá fi nǹkan bọ́ òun yẹn dúró pé àmàlíjàtún. أدبية كملية أبدية من شيخنا تاج الأدب أدبية أبدية من شيخنا تاج الأدب àmàlíjàtún tó wá rí sẹ̀ríyà àjọ àlìfọ́ àwọn ọmọ kàmàlíjàtún. أبدية كملية عسلية أبدية من شيخنا تاج الأدب أدبية أبدية من شيخنا تاج الأدب أدبية كمالية أدبية عسلية ẹni pẹ̀lú ọ̀sọ̀ pé wọ́n rà fáánà lákàtì gẹ́gẹ́. Ọlọ́run fàánà bí kẹ́rẹ́ rẹ̀ ó fara sẹ́lẹ̀ kan. لا تنسى أصلك يا فتى إما سئلت عن النسب قل عنه يبن لا تخف للحاضر والمغترب شيخ الحبيب العلمي
بركاته عمت جميع الأرض من كل الحسب دوما به نتفخر بين العاجم والعرب وخريب علمنا بشرى يا خير الطلاب أدبية عسلية من شيخنا تاج الأدب أدبية كمالية من شيخنا تاج الأدب. ọlọ́run jẹ náà sọ́ọ̀tì fúláṣí àmìjìlá ké lọ́wọ́n kó dáa kójọ jàre bàbá wa àfa wa gbogbo wa la kọjá ní débi tébù kọjá ní tébù wọn kó wa kéwù wàláhì làlẹ́ yìí làzí gbogbo àwọn tájò kó ìyàfa àwọn gbogbo wọn ṣe ṣe ọlọ́run ayé ní àyè kò ní bàjẹ́. Amina. gbogbo ẹnikẹ́ni ẹnikẹ́wò èèyàn kéèyàn tí bá ń kọ́ ọmọ ọlọ́mọ sí bàbá rẹ̀ àsóbì ẹ̀ láì dáa òun náà lè jèrè ọmọ ẹ̀. La ilaha illallah. Amina. Súratul Fatiha Súratul Fatiha méjìlá ké. Méjì. ìkọ́ máa jẹ́ tí ọlọ́run dákun mọ́ jẹ́ ra ìlànà tẹ́lu. Amina. ẹgbẹ́ mi yóò pọ̀ tẹ́lá fi ara ọlọ́run. Àmín. mẹ́ta Kùránì nàzí. Àmín. Fatihatul Kitabi lẹ́yìn táàkì gbogbo ẹnikẹ́ni ẹ̀kẹ́ èèyàn tó bá fojú ewúro ní káwọn bẹ̀ yìí ọ̀rọ̀ rẹ̀ ó máa dá sí lóko ọlọ́run. Amina. gbogbo tẹ́lifí kọ́kẹ́ pé kò ní níbànújẹ́ ẹ̀ ní gbé sí ẹ̀yìn Àmín. ẹ̀ sì ní gbé ní lóko ọlọ́run. Amina. ọ̀gá ìwúkà tẹ̀lé kọ̀ọ̀kan wa. Amina. Súratul Fatiha. بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين يا الله. àwọn bàbá ní lọ́la والله. láago mẹ́wàá òun lè fi dáhùn pẹ̀lú òkú ọlọ́run a máa pàdé bàbá wa Dr. Olómùyìn الله gẹ́gẹ́ أكبر. oníwàásí الله nínú أكبر. ìjókòó fìdáhùn láàárọ̀ إن شاء الله. tó bá wá di nírọ̀lẹ́.